Jesus Christ.
Ọdún kan sí ìyá pẹ̀tà ọdún. Àdálẹ́lẹ́ tó bọ́ ọdún ìgbà ní ṣoṣo. Wọ́n ṣe kà ní ṣoṣo. Àwọn ìta àbẹ̀rẹ̀ sí ẹgbẹ́ àtàṣe ní ẹ̀sìn. Àbádọ́ ṣètì ó ṣètì ní CEO Continental Resort. Adéṣe náà bẹ̀rẹ̀ pẹ̀ṣẹ̀ pẹ̀ṣẹ̀. CEO Continental Resort. Ní àbáwí justice lọ́rọ̀bọ. Adéṣe lọ́rọ̀bọ. Adámọ́mí. Àdúgbò. Bẹ́ẹ̀ni Adéṣe náà gbà lọ́wọ́. Wọ́n ní ẹgbẹ́ ẹ̀kọ́ 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 wọ́n ní ẹgbẹ́ ẹ̀kọ́.